Elima gera ye yo re, paso
Nigeria Elimagera yebumere masano ene mare ego de la yobo eye ya yoro fie yime Elimagera yebumere masano ene mare ego de la yobo dabo tego impoti radio Elimagera yobo masano ene mare ego de la yobo eye ya yoro fie yime Elimagera mo epelige basano elimare ego de la yobo le mo ikone fili galopo Elimagera mo epelige basano elimare ego de la yobo la ke fili galopo Osabogona, yegi okpami onanagwe. Ikpishare me okapere yo, zotarere onanagwe. Ayane kichome, iki yaoreye, yegi okpami onanagwe. Irere ne lagi maye, irere, yegi okpami onanagwe. Okpami gona. Osabogona o yegi okpami onanagwe ilegi ga megi wa mene anagwe menangume o ogena gi nawe o iga megi wa mene anagwe menangume ogeni nawe o oya no nawe ogena osagwe gozomu ono ya gogo oya no nawe osiye oge now osagbe ono yeye go yegi okpami onanagwe ipagwe yegi okpami onanagwe o mena lo eta enelote onati lo mi onye okpami onanagwe o mena lo teke enelote onati lo mi onye yegi okpami onanagwe ekela isoko ekpeme igame abini papa o aya ile gigi no gipaya ekela isoko ekpeme igame abini bada aya ni mayo kwere ko bitasi o Soko ibini erege bata pe emo agbeyo iyo ni walele o uga meru yedo erege bata pe emo agbeyo iyo ni walele wa gedele sani maye pepe ega mere meme ega luge lune boti aye ni maye pepe ega mere meme ega luge lune o Mama na fe my division Opore Lazara gbemi ema o Oya nora re ma kia Afe my division Opore Lazara gbemi ema Oya nora re ma kia Aya ni mamone ga ya kwere Afokora Iyamu leze la lelo Aya ni mamone ga ya mere Afokora Inana bweze la lelo Ayane ayame okeke kode inana boye yege zela lelo yani wati wachibia mulore ma go gwana tema o afema e wati wachibia mulore dali gara ke makanya ati rari ro to gwe ma bia ye
pé màmí má lè yé má pa ìkókó. Máredoli ìdìbò, máredoli ìdìbò, ìdìbò màmí má lè yé má pa ìkókó. Oh, my country people, to be precise, Afema division people. Why I dey call Afema say? Na because I believe say na Afema division dey backward pass for the whole world. Na we go back pass. Upon all this our general this general that chairman this and all that, nothing we get. Imagine a whole Afema division, no telephone, no water, no light. Oh my shell. Even so when they for top of seat, when they for tell their overall oga, abeg una help me with this telephone, we no get this and that because of the money wey dem dey collect, dem no go gree talk. Na disgrace na be to Afema people. For those of una when dey warm up again, for those of una when dey warm up, make una just learn now from the mistakes of the other people. Because if you know say you no go do well, make we just know now. Because our African go come, and if that time come, una go see pepper. All these things wey I dey talk so, na from the mouth of the masses. Everybody dey complain. Make una try, make una change.
se sape maye etone gide la mala lo pa gide la re ekibarere ni pe goke ole fi pare na lu pa pare egide la mala lo pa gide la re ekibarere pe go yo mi ke ole fi pare na lu pa pare egide la mala lo pa gide la re marari pe go ni to mo mi ole fi pare na lu pa pare egide la mala lo pa gide la re ipe go na ta me pe to ni ole fi pare na lu pa pare egide la mala lo pa gide la re etone ri pe go ikasule ole fi pare na lu pa pare egide la mala lo pa gide la re ole fi pare na lu pa pare iba se sa fe mai etone gide la mala lo pa gide la re ipe go na to be de na re le o ole fi pare no be de ye egide la mala lo pa gide la re o be de ye ole fi pare na lu iyo mi o iyo mi o iyo mi o iyo mi o ole fi pare na lu pa pare egide la mala lo pa gide la re oge no ra wa ye oge na no ra wa ye pare na lu pa pare egide la mala lo pa gide la re una wan know that Yes, sir. okay me una prepare for that one wey we dey call pyjamas party then.
mọ́dé lọ́ra pọ̀ kánú mẹ́ o. Òsàlókù wá o. Ọ̀rẹ́ náà jẹ́ mi tàbí pé nílẹ̀ èmi rè ọ̀nà mọ́dé lọ́ra pọ̀ kánú mẹ́ o.
Lókùnkeye Kúrúkàlàgbé. His Royal Majesty Alhaji Eke Mọ̀ọ́mọ̀ Ogeno Yawuchi Kúrúkàlàgbé. Eléwòye mọ ìmẹ̀ o, Kúrúkàlàgbé. Eléwòye mọ ìmẹ̀ Kúrúkàlàgbé. Yẹ́nì mọ mi rẹ̀ yà òkèlè, ìmẹ̀ mi rẹ̀ yà òkèlè. Eléwòye mọ ìmẹ̀ Kúrúkàlàgbé. Kùmàkùmà sànà ẹ̀mọ́ rẹ̀, ìròyè gbàtòrò dẹ̀, yóò wá mọ̀ òbẹ̀gà yẹn, yóò wá mọ̀ òbẹ̀gà o. Kùmàkùmà sànà ẹ̀mọ́ rẹ̀, ìròyè gbàtòrò dẹ̀, yóò wá mọ̀ òbẹ̀gà yẹn, yóò wá mọ̀ òbẹ̀gà o. Go
ìlọ́rùwẹ̀yẹ lónìí lọ́mọ́ẹ̀mẹ́ rọ́ọ̀sì o rọ́ọ̀sì ẹ̀ẹ́dìkẹ̀lẹ̀ ayé mọ́ o ẹ̀kú kàlá gbé ṣó ọ̀nà rẹ̀ kò tí ó ayé mọ́ ẹ̀ ṣó ayé mọ́ ẹ̀kú kàlá gbé Sunday Saliu Sunny Saliu Ṣàmọ̀ Saliu mẹ́ o Sunny o ọ̀tàwọ̀ náà lẹ́gbẹ̀ẹ́ lọ Sunny náà mẹ́mẹ́ o Saliu ẹ̀kú kàlá gbé Mike Morue yẹ́gì máa yá sẹ́mọ́lẹ̀ ọ̀nàlù kẹ́mọ̀ mú sàgìlọ̀ ọ̀nà yé Samu Ghana náà mẹ́mẹ́ o Femi Umoru ó ní Mike ẹ̀kú kàlá gbé Oya Afasho Afasho after lamọ nọmọ lọmọ ọdún rẹ gbé Mike Morue Sylvester o Samu Ghana ẹ̀kú kàlá gbé o sana ẹ̀mọ́ mẹ́ ìdọ́gà náà ẹ̀ ìfọyọ̀ sí ìdọ́gà náà ọ̀gá ìwọ̀ yà ń wẹ̀ kele ìdọ́gà náà o ọ̀nẹ́lẹ́ni rẹ̀ kà yẹ ìyanu sana ẹ̀mọ́ mẹ́ ìròyìn pàtóró tẹ̀ fẹ́mi ìṣẹ́lú Ugegbe narero alo Ugegbe narero alo Gani ya udwe Yemule ye Ìjẹ́ lọ́mọ ìmẹ̀ o, àmì tó yìí.
Samilo
Honorable Barrister Pascal Omero ọmọ náà lẹ́nu lọ ọ̀rẹ́ ló pọ̀ yá fìyé ọmọ náà lẹ́yìn lè lọ Pascal yẹn kàn tẹ̀ yé ùtẹ̀ rẹ̀ dà ó ùtẹ̀ rẹ̀ gèlè ọ̀tẹ̀ gé ìwé gèlè yẹ́kùtẹ̀ rẹ̀ dà yó yẹ́kùtẹ̀ rẹ̀ gèlè yẹ́kùtẹ̀ rẹ̀ gèlè Pascal yé ìyá rẹ̀ dà nà kùn lẹ́kẹ̀ ó.
brother nu wẹ̀kẹ́ lẹ́bùrú. Wẹ̀ ara lọ́rọ̀ wa. In brother nu wẹ̀kẹ́ lẹ́bùrú. Wẹ̀ ara lọ́rọ̀ wa. The sister nu wẹ̀kẹ́ lẹ́bùrú. Wẹ̀ ari bàbá lo. The sister nu wẹ̀kẹ́ lẹ́bùrú. Iya yọta mi lórí òkòtù. Lọ́yẹ̀ kéde mẹ́nàgbẹ́. Ọba sẹ́dẹ̀ yé kéde mẹ́nàgà yé. Ẹgbẹ́ bàbá mi aṣọ ẹ̀mẹ́ kí yà bá. Iya yọta mi lórí òkòtù o. Lọ́yẹ̀ kéde mẹ́nàgbẹ́. Ọba sẹ́dẹ̀ yé kéde mẹ́nàgà yé. Ẹgbẹ́ bàbá mi aṣọ ẹ̀mẹ́ kí yà bá. Adára pé brother nu wẹ̀kẹ́ lẹ́bùrú. Brother lórí ọmọ mọ́mọ́. Adára pé brother nu wẹ̀kẹ́ lẹ́bùrú. Brother lórí ọmọ mọ́mọ́. Adára pé sister nu wẹ̀yú pẹ́pẹ́ wẹ̀kẹ́ lẹ́bùrú. Sister lórí ọmọ mọ́mọ́. Adára pé sister nu wẹ̀yú pẹ́pẹ́ wẹ̀kẹ́ lẹ́bùrú. Sister
Ogiana kò tẹ̀lé òkì wẹ́pẹ́ ajé màmí ó sáré lè yà ní ọgọ́gọ́. Ogiana kò tẹ̀lé òkì wẹ́pẹ́. Ogiana kò tẹ̀lé òkì wẹ́pẹ́. Ogiana kò tẹ̀lé òkì wẹ́pẹ́ ajé màmí ó sáré lè yà ní ọgọ́gọ́.
Àdágbàgbẹ̀rẹ̀ ló wá rọ̀ bí ọmọ fi yù wọ̀tọ̀. Ọ̀wọ̀ rẹ̀ wá rẹ̀ rọ̀. Ayé àṣẹ̀dẹ̀ bí wọ́n lẹ̀ yóò wá o. Àdágbàgbẹ̀rẹ̀ yóò wá rọ̀ kábà ọmọ mi ò ká. Ọgọ́dù rẹ̀ ọmọ mi ò ká. Ìfíwẹ̀lẹ́gùn àdágbàgbẹ̀rẹ̀ yóò wá. Màrà àwọn ẹ̀rọ àwọn lábẹ́rẹ́. Mr. Àdágbàgbẹ̀rẹ̀ yóò wá. Ọ̀rẹ́ yóò wá o. Ìwúlò gbẹgbẹ́ mi ẹ̀rẹ́. Ọ̀yẹ́ àyàrẹ́. Tàgẹ̀ ráyẹ̀ ilé. Tàgẹ̀ náà nọ́gàyè kìnnà wá. Ẹ̀bọ́ yóò fọ ẹ̀lọ́bù ẹ̀ àwọn olùrẹ̀ rere. Spanish based businessman. Ìwà àwẹ̀yẹ ìlọ́sọ̀ lówù ẹ̀ àwọn olùrẹ̀ rere. Ló sẹ́wò wíwà. Ìbíwé ló kú. Ẹ̀dọ́gba gbé Yorùbá. Mi nà bára ẹ̀ àfi gbé. Lọ́sẹ̀ ayé ló sá àjọ pápé ọ̀wé lúré rere. Bẹ́ẹ̀ni ẹ̀wúwẹ́ ya dín àwòrán bẹ́ẹ̀ni àdéhùn ló sẹ́ òbí wa. Àdágbàgbé rẹ̀ yóò wá. Yóò wá o. Ìwúlò gbẹgbẹ́ ní ẹ̀rẹ́. Ọ̀kìyàrá rẹ̀. Rere gàdé bàbá o. Lúdò sẹ́ òbí wa. Rere